bí nǹkan míì kò bá ṣẹlẹ̀ tàbí yípadà lójijì. Ọjọ́ keje oṣù keje ọdún yìí tí í ṣe ọjọ́ ẹtì ìyẹn ọjọ́ Friday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, ìnìtàn tí kò ṣẹlẹ̀ rí ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó máa ṣẹlẹ̀ nígbà tí gómìnà Ṣèyí Mákindé tí yóò fún àwọn ìjòyè Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Lékan Balógun ládé láti di ojúlówó ọba, ṣùgbọ́n tí wọ́n ń sọ pé ó ṣeé ṣe kí ọ̀tún Olúbàdàn tí ipò Olúbàdàn kàn lẹ́yìn tí Olúbàdàn àsìkò yìí tó bá wàjà, ìyẹn sẹ́nẹ́tọ̀ Ràṣídì Adéwòlú Ládọjà okò adé náà pé òun kò gbà o. ẹ ó rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ni Mákindé gbé òfin tuntun jáde lọ́yọ̀ọ́ èyí tí yóò fún ní agbára láti máa yan àwọn ọba àtàwọn baálẹ̀ láì fi tàwọn ọba àtàwọn afọbajẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe mọ́. lẹ́yìn táwọn aṣòfin Ọ̀yọ́ jíròrò lórí òfin yìí ni Mákindé padà buwọ́ lù ú tó sì jẹ́ pé wọ́n ti ń ṣàmúlò ẹ̀ báyìí o. ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọjọ́ ẹtì yan ọjọ́ Friday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni àwọn ìjòyè Olúbàdàn méje wọn yóò di ọba wọn yóò sì kúrò ní ipò àgbà oyè tí wọ́n wà. yàtọ̀ sí sẹ́nẹ́tọ̀ Ràṣídì Ládọjà tó jẹ́ ọ̀tún Olúbàdàn, àwọn míì tí wọ́n tún gbadé tí wọ́n yóò di ọba ni olóyè Balógun Owólabí tó jẹ́ Balógun Olúbàdàn, olóyè Tajudeen Ajíbọ́lá tó jẹ́ ọ̀tún Balógun, olóyè Ẹ̀dì Oyèwọlé tó jẹ́ òsì Balógun, olóyè Abdulateef Adébímpé tó jẹ́ òsì Balógun, olóyè Bíọ́dún Kọ́ládàísí tó jẹ́ Aṣípa Olúbàdàn, olóyè Kọ́lá Adégbọlá tó jẹ́ Aṣípa Balógun, olóyè Hamidu Ajíbádé tó jẹ́ ẹ̀kẹrin Olúbàdàn, olóyè Olúbùnmi Ìṣíoyè tó jẹ́ ẹ̀kẹrin Balógun, olóyè Báyọ̀ Àkàndé tó jẹ́ ẹ̀karùn Olúbàdàn àti olóyè Abíọ́dún Abdulazeez tó jẹ́ ẹ̀karùn Balógun. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí Ládọjà, gbogbo àwọn ìjòyè náà nínú wọn dùn sí ìgbésẹ̀ Mákindé tí wọ́n fọwọ́ sí i. bẹ́ẹ̀ ni kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Lékan Balógun òun náà fòǹtẹ̀lù. a gbọ́ pé ohun tó jẹ́ kí Mákindé gbé ìgbésẹ̀ náà ni bí àwọn ọba tí ìlú wọn kò tó nǹkan bí wọ́n ṣe ń ní ọba tó jẹ́ pé bí wọ́n bá pàdé àwọn ìjòyè Olúbàdàn lóde àríyá wọn yóò máa pọ́n àwọn ọba ìlú kéékèèké lé ju àwọn ìjòyè Olúbàdàn lọ nítorí àwọn ìjòyè Olúbàdàn kì í ṣe ọba aládé. ṣùgbọ́n lọ́sẹ̀ tó ń bọ̀ ni òpin yóò bá eléyìí o. bí ẹ ò bá sì gbàgbé, irú òfin ni gómìnà àná lọ́yọ̀ọ́ olóògbé Isiaka Abíọ́lá Ajímọ̀bí gbé jáde lásìkò tó fẹ́ gbéjọba sílẹ̀, èyí tí gómìnà Mákindé fún rẹ̀ àti Olúbàdàn àgbà náà ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísò àkọ́kọ́ tí wọ́n takò. ṣùgbọ́n ní báyìí o, ọba Lékan Balógun àti Mákindé ń sọ pé òfin tájímọ̀bí fẹ́ gbé jáde ńgbà náà tí àwọn ayé takò ó dára, ṣùgbọ́n ọ̀nà tó fẹ́ gbé gbà ni kò tọ̀nà rárá.